Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí, a kí yín o, ẹ kú dédé àsìkò yìí. Gbólóhùn kan kí ni Gàdújè yìí sọ? A kàn yẹ̀wò lónìí. Kí ni ó ṣẹlẹ̀ sí Àtíkù nílùú Amẹ́ríkà? Kí ni tí Sẹ̀tìmà sọ fáráàlú? Kí ló ṣẹlẹ̀ nípínlẹ̀ Kogi? Ẹ máa bá wa ká lọ. Gbogbo wa la mọ̀ Gàdújè, gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀. Nígbà tó gorí àlééfà, ṣe mọ̀ pé wọ́n ti ń ṣèpolongo míì lọ́wọ́ báyìí. Ìpolongo ni wọ́n ní Gàdújè ń ṣe tó dẹ̀ pé Emir Sanusi ní olórí Emir ìlú Kánò, tí gbogbo ayé sì kọ pé Gàdújè bóò ló ṣe máa tó pe Sanusi olórí Emir Kánò. Sanusi tẹ́ ẹ yọ kúò ńbẹ̀, tẹ́ ẹ lé jáde kúò ńlùú, tẹ́ ẹ ní kì í ṣe Emir Kánò, tẹ́ ẹ ní kò tọ́ sí i. Ta ló tọ́ sí? Ẹni àdóbáyérò ni. Lẹ́yìn ìgbà tí gbogbo ayé tí ń pariwo Gàdújè, ṣebíwọ náà ló wà lórí ipò tó ní kò tọ́ sí Sanusi, ó ṣe wá tún di olórí Emir nílùú Kánò báyìí. Ayé ìmọ̀ burú gan. Ṣé kílẹ̀ tó fẹ́ dálẹ̀ yìí? Ìtafẹ́ analyze rẹ̀. Ṣe rí àwọn olóṣèlú, gbéyàn bá torí wọn sáré, tó bá kú okú gbé, wọn ó ṣàyè wọn. Ọ̀pọ̀ wọn ni wọ́n jọ ń jẹun lẹ́yìn, ẹgbẹ́ ni ò pa wọ́n pọ̀, tẹ́dẹ̀ dí ẹ̀yìn tí wọ́n ń ṣe dáadáa síra wọn. Wọ́n á tún máa fẹ̀yìn tẹ́ fẹ́ kún torí wọ́n ṣe yẹ̀yẹ́. Gàdújè, gómìnà ìpínlẹ̀ Kánò, tó yọ Emir Sanusi, tó ní kò tọ́ sí, tó ládòbáyérò ló tọ́ sí. Òní yìí ló tún ń pè ní ó ti di olórí Emir ìlú Kánò. Nígbà tó máa padà sọ̀rọ̀, ẹ fẹ́ gbọ́n tó wí. Ìtòwí ni pé mo òun kàn sọ bẹ́ẹ̀ ni nígbà tọ́rọ̀ di tọ́rọ̀ fọ́nkálé. Òun kàn sọ bẹ́ẹ̀ ni, òun ò lè mọ yẹ̀yẹ́ gbangba. Òun ò lè sọ wípé kì í ṣe Emir Kánò. Ṣé ẹ gbólóṣèlú? Ṣé orí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí kì í ṣe olóṣèlú ṣó pé? Ṣáà láròjinlẹ̀ fúnra wa wípé àfi ká ní sùúrù fúnra wa. Ìgbẹ́kẹ̀lé nínú ènìyàn àwọn olóṣèlú ọ̀pọ̀ wọn asán ni. Ṣó dùn Emir Sanusi nínú ni àbóǹbànújẹ́ fọ́rọ̀ tó sọ lákọ̀ọ́kọ́ àti eléyìí tó padà sọ? Wọ́n ló sọ wípé òun kọ́ lòun máa sọ bọ́yá Emir ni àbẹ́míà kọ́. Nígbà kóòtù bá ráyè tó ń ṣe ìgbẹ́jọ́ wọn, kóòtù ni ó sọ bóyá kó sì wà ńbẹ̀ tàbí kó máa lọ. Ṣé ẹ gbọ́? Kí ni wọ́n ló sọ lẹ́yìn? Kí ni wọ́n sọ lójú Emir Sanusi? Nítorí kíni? Nítorí ìpolongo òṣèlú. Ẹ̀kọ́ wo la rí kọ́ nínú eléyìí? Báwọn olóṣèlú tí wọ́n bá fẹ́ gbapò, tí wọ́n fẹ́ bọ́ sórí ipò, kò sí ìlérí tí wọn ò ní ṣe fẹ́yìn tẹ́ ẹ wà ńbẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ wà níbi ìpolongo àtẹ̀yin tẹ́ ẹ sí ńbẹ̀, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dìbò. Wọ́n lè láwọn ó fún ẹni tí ń wọ́ ọmọ lọ́mọ. Ìdí nù tá a fi ń sọ pé àṣàyé wá, àṣìlúyà. Àwọn tí ń ṣe olórí wa ni kẹ́ ẹ bá wa bẹ̀. Àwọn ni kẹ́ ẹ bá wa bẹ̀ kí wọ́n kúrò nínú omi irọ́ tí wọ́n fi ń wẹ̀ fáráàlú. Ẹnu dídán àwọn olóṣèlú ó ń jẹ́ kí ìrètí àwọn ènìyàn ó ga. Bá a bá wo nǹkan tí àwọn ìjọba sọ pé àwọn ó ṣe fún wa láti bí 20 ọdún ńlẹ̀ yìí tí ò ṣeé ṣe, òun ló pọ̀ jù tí wọn ò dẹ̀ rí ṣe. Tẹ́nìkẹ́ni ò dẹ̀ mọ̀dí tí wọn ò fi ṣe. Kí lè ro ọkàn wọn lásìkò tí wọ́n bá ń ṣe ìpolongo fún wa? Àfi k'Ọlọ́run kó ṣàánú wa ni. Àtíkù ó balẹ̀ sí ilẹ̀ Amẹ́ríkà. Kí l'Àtíkù lọ ṣe? Ìwé Punch ló gbé. Àtíkù lọ sí ilẹ̀ Amẹ́ríkà. Nǹkan kan dẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Amẹ́ríkà lọ́hùn-ún. Ìtó lọ ṣe ni wípé wọ́n ní ó lọ ṣàlàyé fún ilẹ̀ Amẹ́ríkà lórí ọ̀rọ̀ àìsí ètò ààbò tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà, insecurity. Ìgbà tí ìwé Punch gbé ó ní Atiku to visit US over Nigeria security governance concern. Ẹ jọ̀ọ́, anyway, àwọn nǹkan tá a padà gbọ́ nígbà tó balẹ̀ sílẹ̀ Amẹ́ríkà ni wípé àwọn House of Rep àti Congresses wọ́n fi
ojú Àtíkù rí nǹkan o. Kí ni ẹ fojú ẹ̀ rí? Wọn àgbà láàyè láti sọ ohun tó bá wá. Kí lẹ rò pé ó dé tí wọn ò fi gbà á láàyè? Amẹ́ríkà ò ya wèrè. Ẹ má gbàgbé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wọ àdéhùn pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà allegedly bá a ṣe gbọ́ pé Trump ti sọ àwọn nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbọ́dọ̀ ṣe lórí ọ̀rọ̀ military base, lórí ọ̀rọ̀ state police àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bóyá àwọn yòókù wá correct, bóyá kò correct, mi ò ṣe wádìí ẹ̀ ni mi ò ṣe sọ. Bíi kí Shettima má ṣe vice. Amẹ́ríkà sáà sọ fún wọn gbogbo ọ̀rọ̀ genocide bó ṣe gbọ́dọ̀ stop. Bí bẹ́ẹ̀ kọ́ gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ wọn. Now, kí l'Àtíkù ń wá kiri? Ṣé Àtíkù ò sí láyé? Torí pé wọ́n béèrè lọ́wọ́ Àtíkù nílẹ̀ Amẹ́ríkà lọ́hùn pé kó o tó lè sọ̀rọ̀ kí lo rí sí ọ̀rọ̀ Christian genocide, pípa àwọn ẹlẹ́sìn Kristẹni. Analysis wa rèé. Kí l'Àtíkù ń wá? Kí ló dé tó ń ṣe léyìí lásìkò yìí? Everybody mọ̀ pé torí election tó ń bọ̀ àti torí òṣèlú ni. Ṣé rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ọpọlọ tọ́lọ́run fún un ó yàtọ̀ sí tiyín. Number one, àkókò yín kọ́ leléyìí. Àkókò yín kọ́ yìí. Àwọn tí ètò ìṣèjọba orílẹ̀-èdè yìí kàn South ni. Eré tẹ̀ ń sá kiri ṣé nítorí ìfẹ́ ọmọ Nàìjíríà ni? Àwọn ìran wo ni Àtíkù? Ìran wo ni àwọn tó ń terrorize àwọn aráàlú tí ń já àwọn èèyàn gbé? Ìjọ wo l'Àtíkù jáde tó sọ̀rọ̀? Ẹ máa wò àwọn tán fẹ́ padà wá ṣe olórí wa. Wọ́n fẹ̀ tẹ́lẹ̀, wọ́n ń pa làpálàpá. Nítorí òṣèlú, wọn ò tiẹ̀ pé ṣe bí orílẹ̀-èdè Nàìjíríà ló ti kúrò lọ sílẹ̀ Amẹ́ríkà. Mélòó ló pe ìpàdé bí ètò ààbò ó ṣe máa wáyé, kó pe ààrẹ, káàrẹ wá lóhùn ọ̀dáhùn tó bá pé wọ́n fẹ́ràn aráàlú lóòótọ́. Ṣó ti sọ̀rọ̀ lórí terrorist rèé? Ẹ̀kẹ́ ló lẹ gbọ́rọ̀ lẹ́nu Abdulsalam àti Babangida pẹ̀lú àwọn olórí wọn yòókù Sultan. Àwọn wo ló fi ọ̀rọ̀ Sharia àtọ̀rọ̀ Mùsùlùmí nìkan sínú constitution ní tó ń dá wàhálà lẹ̀? Ìtumọ̀ pé àwọn wo ló fa wàhálà tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà? Ìran wo ni? Kí ló dé tí ò pé àwọn ìran rẹ̀ to order tó jẹ́ pé ilẹ̀ Amẹ́ríkà ló gbà lọ? Ṣé kò mọ̀ ni? Àní ìran wo ni Àtíkù, Abdulsalam, Babangida, Buhari kó tó dolóògbé, Sultan, Gumi àtàwọn míì, ipa wo ni wọ́n kó láti dẹ́kun ìgbésùnmọ̀mí àti ìfẹ̀míṣòfò? Kí l'Àtíkù ń wá kiri? Àwọn ò ní sọ pé àwọn ìran yẹn wicked, àákàn sọ pé wọn ò láàánú lójú ni. Kí ló ṣẹlẹ̀? Ìran wo làwọn tó ń da màálù tí wọ́n fi ń joko lóko, tí wọ́n ń jìyàn gbé, tí wọ́n ń gbé AK-47 kiri bíi pákó, tí wọ́n fi ń run orí? Ìjọ wo ni wọ́n jáde tí wọ́n comment? Kì í ṣe láti ṣòṣèlú lètò tí wá wà fún, but bitter truth ni. Tí bàbá wa tó wà lórí oyè náà bá ṣe ń tó kù díẹ̀ káàtó, bá ṣe máa wèrè, ó ti débẹ̀, ó ti dásìkò. Ọlọ́run ti ṣe social media fún wa toró lójú ibi tẹ́ ẹ ti lè ṣe. Wọn lájú kan ní tí terrorist ṣe. Ìran míì mélòó ló wà nínú àwọn tó ń jìyàn gbé, tẹ́ ń fẹ̀mí ṣòfò? Ẹ fẹ́ pààyàn, ẹ ṣe Allahu Akbar, ẹ ń pe Allahu lé Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ń pa Allahu lọ́lọ́run, tẹ́ ń pe Allah lọ́lọ́run, tẹ́ ń ṣe gbogbo ẹ̀ náà. Ṣé Ọlọ́run ló wá ara yín níṣẹ́ pákáleke? Ẹ̀sìn Mùsùlùmí ẹ ti sọ́ dìdàkudà torí ntẹ́yìn gbé dání ó yàtọ̀ sí táwọn ti South wá ń bì gbé dání, ó yàtọ̀ sí tọ́mọ Nàìjíríà yòókù gbé dání. Ẹni tí ò bá ti ṣe ẹ̀sìn Mùsùlùmí ti Fúlàní kò ń ṣe lẹ́sìn. Ìjọ wo ni àwọn ará bíi jáde tí wọ́n condemn ìpànìyàn? Àgàgà Abdulsalam àti Babangida àtàtíkù tó fẹ́ dorí olórí orílẹ̀-èdè. Kí l'agenda wọn? Shettima náà sọ̀rọ̀, wọ́n ní
ká lọ ní sùúrù fún ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìjọba bàbá wa ọmọ olódòdẹ. Wọ́n ní wọ́n ti gbìyànjú gan-an. Nínú ìgbìyànjú wọn, ọ̀rọ̀ ọmọléèwé, ipa tí wọ́n kó, ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mélòó la fẹ́ sọ? Ṣùgbọ́n nígbà wọ́n débi ètò ààbò, wọ́n ní ká lọ ní sùúrù, gbogbo ẹ̀ náà ni ó dópin láìpẹ́. Àwa gbà pé ibi tó dé yìí, èrò ọkàn aráàlú ni pé wọ́n ń béèrè lọ́wọ́ ara wọn pé ṣé agbára ìjọba lè ká? Ẹ̀yin tẹ́ ń wò wá nílé, olóyè Alhaji Excellency Shettima ló sọ̀rọ̀ pé ìgbésùmọ̀mí àti afẹ̀míṣòfò ó máa dópin láìpẹ́. Ẹ jẹ́ á máa dé o. Àwa ò sọ wípé àwọn nǹkan táwọn èèyàn ti ń sọ nípa àwọn tí wọ́n allege wọn fún, bóòtọ́ ni bírọ́ ni, kò ṣe bẹ́ẹ̀ ṣàṣàwà lójú dáadáa. Ṣùgbọ́n nígbà míì, àwọn Yorùbá máa ń ní àwọn kápò lè wá jà wá ní kólókó wá mú. Kí ni ìtumọ̀ òwe yìí? Ẹ bá wa fi sábẹ́ comment section. Àwọn ni wọ́n ń ti bàbá lẹ́yìn báyìí wípé ìgbésùmọ̀mí ó dópin, ṣùgbọ́n ìbéèrè wa ni pé lọ́jọ́ wo? Tó bá jẹ́ pé bí ẹ ṣe mú ọ̀rọ̀ election 2027 lẹ ṣe mú ọ̀rọ̀ ìgbésùmọ̀mí àti afẹ̀míṣòfò, ó ṣeé ṣe kó mọ̀ nílò kẹ́ wá máa sọ fún wa pé ká lọ ní sùúrù, torí ayé ò tí rí pé ẹ̀ ń gbìyànjú. Kànràn tó fi ń gògò lójoojúmọ́, ó ṣẹlẹ̀ l'Ákúrẹ́, ó ṣẹlẹ̀ káàkiri, èyí tó tún ṣẹlẹ̀ ní Kogi, ní Lọ́kọ́jà, wọ́n gbéyàwó olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ àwọn ọmọ aláìníyàá ilé kéwu ni. Ní April tó kọjá wọ́n gbé wọn. Wọ́n rí 20, wọ́n free 15 ní April 27. Nígbà tó di on the 7 oṣù yìí, 9 tó kù wọ́n fi wọ́n lẹ̀. Ẹ jọ̀ọ́ sà, Alhaji ọ̀gá wa bàbá wa Shettima, kí lẹ ní kó ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n jí gbé yìí gan, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá free? Ṣójú àpamọ́ jojú ara? Àrọwà wo là ń pa fún ọmọ tẹ́kùn pàyà ẹ̀jẹ̀? Ọlọ́dẹ pọ̀ nílùú, àgbààgbà pọ̀ nílùú. Ẹkùn yìí sì ti ń polongo pé òun ó pàyà ìjẹ o, ẹ sì lé ambush fún. Àbí ká sọ pé ẹ dẹ pàkúté, ó fo pàkúté, ọlọ́pàyà ọmọ ọlọ́mọ jẹ, ẹ wá ń pàrọwà fọmọ. Ṣé rí orílẹ̀-èdè yìí, Ọlọ́run nìkan ló yé o, àfi ká bẹ lọ́hùn. Bí n tá a bá ní kòkó bọ́ tí ò bá bọ́ tó lòun lè bọ ìgbà abẹ́rẹ́, kò nílò kó máa wá pàrọwà. Ayé ti rí n tó ń ṣẹlẹ̀. Ayé ti ń wò bíi pé ipá àtagbára ò ka, àwọn alágbára kan wà níbì kan, pàápàá jùlọ nínú ìjọba, tí kò jẹ́ kí àṣeyọrí wà lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí, tá a fi ń pariwo pé kó ní kálukú kó lọ kó pèsè ètò ààbò fún rẹ̀. Káwọn ìjọba yìí máa pèsè ètò ìdìbò fúnra wọn. Ṣé rí pé ìyá ń ronú, ọmọ ń rokà? Bí ìyá bá wá ń ronú tọ́mọ ń rokà, ṣé level tó dé yìí, ọkà tọ́mọ ń rò tó dí kókó, báwo nìyá ṣe fẹ́ mọ̀? Ọkà tọ́mọ ń rò tó sàn tó dàbí ògì, ṣé ìyá ó rí tiẹ̀ rò? Ẹ má jẹ́ á tanra wa jẹ o. Bàbá Shettima, àrọwà yín lásìkò yìí lórí ọ̀rọ̀ ètò ààbò, àwa ò sọ lórí ìyókù tẹ́ ẹ sọ gbogbo ohun tẹ́ ẹ ní bàbá ṣe. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ètò ààbò, ẹ má jẹ́ ní kò sọ̀rọ̀ lẹ́nu yín, ọ̀rọ̀ pọ̀ lẹ́nu yín, ó yẹ kẹ́ ẹ wíjọ́. Ṣùgbọ́n inú aráàlú ò dùn bó ṣe jẹ́ ojoojúmọ́ ní kíní ló ń lékè ń kà sí. Ojoojúmọ́ náà ni polongo sì ń lọ. Ojoojúmọ́ náà lẹ sì ń pàrọwà fáráàlú kán ní sùúrù. Ẹni ẹ pàrọwà fún lénìí, tó bá dọ̀la ó lè má sí mọ́. Ẹni ẹ pàrọwà fún lánàá, afẹ̀míṣòfò ti fẹ̀mí ẹ̀ ṣòfò lónìí.
irú ayé wo lè àwọn ọmọ Nàìjíríà wà lọ́wọ́ yìí? Ẹ dẹ̀ ń sọ pé nǹkan kan náà ni wá, ẹ̀yà wo làwọn tó ń dà wá láàmú? Ẹ̀yà wo ni bàbá wa Shettima, Babangida, Abdulsalam, Gumi, Sultan àti gbogbo àwọn àáfàá tí wọ́n ń dá wàhálà álẹ̀ lórílẹ̀‐èdè yìí, tí wọ́n ń sọ wípé bọ́ọ̀ bá ti ṣe ẹ̀sìn mùsùlùmí ti àwọn Fúlàní ò kì í ṣe mùsùlùmí, kèfèrí ni ẹ́, tó sì jẹ́ pé orí ẹ̀ ni wàhálà ti ń ṣẹlẹ̀. Ṣèjọba ò mọ tó ń ṣẹlẹ̀? Tó ń fa wàhálà yìí àfi ká mọ̀ ọ́n. Bíjọba ò bá dictate tó ń fa wàhálà gan, wọn lè rójútùú sí i, kò lè sí solution. Báwo ni solution ṣe fẹ́ wà sí nǹkan tá a mọ causes ẹ̀? Àbẹ́ ẹ mọ̀ ẹ kàn sí bí ẹni pẹ́ ẹ̀ mọ́ ni. À ń béèrè ni o. Bàbá Shettima, ẹ ṣé a dúpẹ́ o. Sùúrù tí ní rẹ̀ aráàlú nìkan mọ́ gọra wọn. Ẹ ṣé.